bóyá jí mọ́ sùn tẹ́ ẹ bá ti ń gbọ́ tí ń ṣe mọ̀jàlá ẹ mọ̀ páwọn àjìmú náà bẹ́ẹ̀ náà ni wọ́n tún ti jíde fún tòrọ́ tò níhùn o. àwa kí wa kú ojúmọ́ káàkiri bí tẹ́ ti láǹfààní àti mọ̀ gbọ́ wa gbọ́ àkọ́tún ètò bí náà bá ń jólóko. mọ̀jàlá ní délérò. nísì délérò. àwa kí kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́. Akolade Adekola ọmọ Babaoverseer obio ni ó kọ tèmi ẹ jí onílé ọ̀kan o ẹni ó ti yá o ẹ̀jẹ̀ àjọ̀gbọ́n gbéra. onílọ́jọ́ kẹrin nínú oṣù kẹjọ ẹ̀rín lọ́mọdé rìn jẹyìn alẹ́ o ẹ̀rín lágbára rìn báyìí tí fi kó odò lọ́nà ẹ̀rín lògìsà kọrin tí fi bọ́kọ́ olóko jẹun ẹ̀rín lámọ́rin tá a fi ṣẹ́gun àwọn ọ̀tá wa lóun ti ṣe ọjọ́ ṣẹ́gun á ṣẹ́gun ọ̀tá ààrẹ yín òdì Ọlá Alagbe ló gbé wa pé àpò òjúmọ́. baálẹ̀ mọ́gàjì ṣé bí ló bá ń jólóko. mọ̀jàlá ní délérò. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún gómìnà Adémọ́lá Adélékè ó ní ọmọ ti pè fún àwọn òṣìṣẹ́ rẹ̀ nípínlẹ̀ yìí pé iṣẹ́ rí ẹ ṣé o gbogbo ohun tí ẹ lè fi hàn mí náà ni pé gbogbo ká ẹ fi lè hàn pé bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi sí òun ní ọ̀rọ̀ ìbò ó ní ẹ dìbò yín kẹ̀tíkẹ̀tì fún mi ni o tẹ́ ẹ bá sì ti dìbò yín kẹ̀tíkẹ̀tì bí náà ṣèlérí àtìmúgbàyégbádùn báyìí lórí ọ̀rọ̀ owó oṣù yín yóò tún gbé pẹ́ẹ́lí sí i. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó wíwùn gan-an náà ìbẹ̀lẹ̀ mi náà ti bẹ̀rẹ̀ o níbi tí gómìnà ti bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀. ìsíìsì náà mọ̀ ní o ó mọ̀ ní gómìnà Hope Uzodinma òun náà ni ọmọ ti di ẹrù rẹ̀ báyìí o. à ń bo ní lọ. ń bọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ni o gbé jẹ́ mọ̀ pé òun náà ló wà nígbọ̀nù bí wọ́n ṣe jáwé olúborí nínú ètò ìdìbò inú ẹgbẹ́ òṣèlú APC àwọn ìgbìmọ̀ inú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí ọdún yóò ṣe rí tí ó sọ bí àmọ́dún bí ó ti ṣe rí ó fi sọ dìmọ̀ ó yá ìṣẹ́yà. lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìbílẹ̀ àti ọlọ́pàá ìpínlẹ̀ ilé tí wọ́n ń gbèrò wọ́n ní tó bá di ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún tá a wà nínú rẹ̀ yìí o ẹni àbá tó ní í ṣe ni ó dìwọ̀ lọ́dọ̀ ààrẹ. èmi ti wá wọ̀n ìpínlẹ̀ Èkìtì báyìí o. lẹ́kìtì kété lọ́hùn. bẹ́ẹ̀ ni mo rí tí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ náà ìyún Ayọ̀délé Fáyọ̀ṣe mọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ Èkìtì o Èkìtì mọ̀ yéye o Èkìtì yéye bẹ́ẹ̀ ni tí ṣe bẹ́ẹ̀ tí ń lu gómìnà Oyèbánjí tìpínlẹ̀ Èkìtì ní ìlú lọ́gọ̀ ẹnu pé ó ṣeun tó mú ìrètí ọ̀tun wá sí ìpínlẹ̀ Èkìtì ohun ìdúróṣinṣin ní ìpínlẹ̀ náà lórí ètò ìṣèjọba rẹ̀. nípínlẹ̀ Borno bẹ́ẹ̀ mo mi ti balẹ̀ níbi tó ti wọ ẹgbẹ́ òṣèlú APC náà ń bẹ o tí àwọn ọgbọ̀n kan láti gúúsù ìpínlẹ̀ Borno làwọn náà ti ń jóyà gẹ́ni yòdò náà sì ń kí ẹgbẹ́ òṣèlú APC wípé wọ́n ṣe oṣù tán mú ọmọ àwọn gẹ́gẹ́ bí igbákejì ti fún gómìnà tí ó díje sípò gómìnà ń bẹ. iléeṣẹ́ ìjọba àpapọ̀ mọ̀ ti kan bàbá ọ̀nà kàn lé wọ́n ti kàn án lábùkù báyìí o. wọ́n ní lẹ́ẹ̀kan sí i pé wọ́n tún sọ̀rọ̀ sí bàbá àlùfáà náà wọ́n ní bàbá náà ti ọ̀rọ̀ wọn ti yé àwọn gan báyìí o pé ẹ̀kejì bàbá náà rè wọ́n ti ń ṣe wọ́n ti tuntun ṣe ó ti á fi àwọn gbàgbàgbà ibi tẹ́ ẹ dúró sí gan pé aṣojú àwọn alátakò aṣojú wọn ènìyàn àwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ ò ní ó kàn bàbá lákùbùkù bẹ́ẹ̀. bíṣọ̀bù olórí bíṣọ̀bù àwọn ìjọ àgùdà tó wíhun ẹ̀yìn bíṣọ̀bù John Ọ̀nàyékàn àwọn náà mọ̀ ti wá sọ̀rọ̀ o pé àìpò mágogo lẹ́nu o àti pé bí nǹkan wíwí bẹ́ẹ̀ ni o wíwí kí o sì pa òwìwí o pé mọ̀rọ̀mọ̀rọ̀ báyìí ni làwọn kè é sí ipa ti òrófò báwọn sọ àwọn sì sọ tẹnu àwọn kojú abẹ́ ń kó pé ọmọ Nàìjíríà wọn ọmọ nípùlẹ̀ bọ́ọ̀tà dìbò lọ́dún 2027 tó bá jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti sọ pé àwọn ti jáwé olúborí ṣáájú kíbò tó wáyé. lẹ́ẹ̀kan sí ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ wa mọ̀tò ti ránṣẹ́ pé iléeṣẹ́ NNPCL o wọ́n ránṣẹ́ sí ilé báńkì àpapọ̀ ilẹ̀ wa náà àti àwọn iléeṣẹ́ ìjọba kọ̀ọ̀kan wọ́n sì fún wọn ní wákàtí 72 72 hours pé ọpẹ́ tán tẹ̀gbé yọjú gbàdúgbàdú yóò gbowó àgbàdo lọ́wọ́ yín o. ọ̀tọ̀ lórí ọ̀rọ̀ okòwò tó yẹ yẹn NNPCL o eléyìí nípínlẹ̀ Delta lèmi ó ti mú wáyé o níbi tí ìjókòó lórí ọrọ̀ ajé tó ti wáyé o ibẹ̀ nígbàkejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí wàá fò léde oníṣẹ́ rí ìpínlẹ̀ Delta tẹ̀ríhùn yóò di àpèwáwò níbi ìdókòwò. ọmọ tí a di tọrọ fọ́nkálé o. èmi àánú. ó ti di tọrọ fọ́nkálé báyìí o. kódà gan ó ti ń dànkó gan bọ̀ ó ti ń kúrò láàrin àwọn ọmọ ìlú gan ó ti ń wọnú àwọn olórí ìlú lọ o. ṣé oyè tó ti kára wo
náà ni wọ́n ní yóò tún kan ará Àwó náà o ṣebí ńgbà tó jẹ́ pé bọ́n ṣe ń palẹ̀ mọ́ àwọn èèyàn àwùkù òǹlẹ̀ òun náà ni wọ́n ti ń gbé ọba aláyé ìyí ò tiẹ̀ wà jẹ́ tuntun mọ́ o baálẹ̀ wà á mọ̀ wò ń pínlẹ̀ Kebbi adájọ́ tí wọ́n adájọ́ ilé ẹjọ́ gíga táwọn tán palẹ̀ wọn mọ́ háwù ìyẹn bàbá Faruku Bunza tí wọ́n palẹ̀ mọ́ wọ́n ní tán lọ ọ̀sẹ̀ kan ní ọ̀dọ̀ àwọn ajínigbé tán lọ líìfù ńbẹ́ o wọ́n ní bàbá mọ̀ ti gba yọ̀ǹda o èmi là níyọ̀ sí orin jàgídíjọ́dọ̀ yìí ó ní wọ́n pẹ̀lẹ́ tí ní kọ́ ìpínlẹ̀ Kebbi. àjọ wo tó ń ṣe kò kárí ètò ìdìbò ìdánwò àṣejáde ẹnu mi àgùntàn onídìbò ní bọ́ wájú. àbí o. ìdánwò àṣekágbá òyìn àjọ WAEC ni wọ́n ti wá fòun léde o pé òní ni wọ́n àná òde tí sọjọ́ ajé ni wọ́n ti pe àwọn oníròyìn pé àwọn fẹ́ fi èsì àbájáde ìdánwò eléyìí tó wáyé ní ọdún 2026 jáde o wọ́n ní ṣùgbọ́n àsọ̀rọ̀ ti bá a náà o ọjọ́ tí ó bá wáyé àwọn ò tún mọ kéde fáwọn oníròyìn. èmi mo sọ bẹ́ẹ̀. níwọ̀ fúnra lára rẹ o. máa gbọ́ jẹ́ ìṣòótọ́ ọ̀rọ̀ fún ọ. àjílò ló ń sọ o. èmi kọ́ mo sọ mo ọ̀sàgbẹ̀ pé lókẹ́sọ̀rọ̀ la wà àbẹ́wò ni. mo wá ń gba bóṣùgbà tó ń fọ sọ́yà pé wọ́n lọ sọ bẹ́ẹ̀ ni. ṣe Muhammadu Délé Muhammadu kò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. mo wá ń sọ bó ṣe sọ. ààrẹ nísìnyí bá wí. ọ̀dà ọ̀yà ìsúnlẹ̀. amúnibú ni gbogbo. ọ̀yà ìsúnlẹ̀. jẹ́ ìṣòótọ́ ọ̀rọ̀ fún ọ. àwọn àṣeyọrí àwọn àkálẹ̀ àṣeyọrí rẹ̀ gbé wọn jáde. ṣáàwó àwọn iṣẹ́ àṣeyọrí tó o ti ṣe nínú sáàtọ̀ parí ìgànjẹ́ àmọ́ bí ṣe ń lọ Délé Muhammadu ló ṣe bẹ́ẹ̀ ológbójú ló náà wò pé ló dúró wájú ààrẹ Tinubu ní bó ṣe ń wo bàbá níwò lókè sí lábẹ́ mi náà ṣe ń ṣe lónìí tó ń gbé níbẹ̀ tó bí ìgbà táwọn ọmọ ìgboro máa ń fúnra wọn lóhùn. jáde jáàmọ́ bó ti ń lọ ṣó ààrẹ ẹ̀kẹ́ jáàmọ́ àwọn nǹkan tó ti ṣe kẹ̀kẹ́. ó wá ṣe Délé Muhammadu ni wọ́n tún sọ̀rọ̀ báwọn o ẹnìkan náà tó tún jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC eyín tó ti gbà kan jẹ́ gbàkejì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar ló náà mọ̀ bọ́ta o ló náà yọ bọ́ńbọ́ ló ní tí ó bá dá ààrẹ Bọ́lá Ahmed Tinubu lójú tí ń pariwo pé okòwò ti dúró lórílẹ̀‐èdè Nàìjíríà kó wá ṣàlàyé rẹ̀ kó bọ́ta gan ní gbangba kó wá ṣàlàyé bó kò wọ́n ṣe dúró lórílẹ̀‐èdè Nàìjíríà. ilé tí ọmọ ológun lẹ̀ yìí wọ́n mọ̀ ti gbé ọ̀gá àgbà tuntun lọ fún ọwọ́ kejì ọmọ ológun tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lé Ìbàdàn wọ́n ní wọ́n ti gba ọ̀gá ológun tuntun ń bẹ̀ wọ́n ti wá gbé ìtọ́ wà ń bẹ̀ ibi tó ti gbé àwọn náà lọ ìmọ̀ gbé yín débẹ̀ táàyè bá gbà láwùrọ̀ yìí. tó àjọ tó ṣe kò kárí ètò àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn náà ti wá fòun léde o wọ́n ní bí ìsinmi ó tún ṣe máa wọlé síbi ọgbà àbí tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn àti ìdánilọ́yẹ̀ o wọ́n ní ó pọn dandan fún ọmọ akẹ́kọ̀ọ́ jáde tó bá fẹ́ lọ ṣiṣẹ́ sìnlú ìlú o láti lè forúkọlẹ̀ pẹ̀lú àjọ kan tó pè ní náàdì bóò ni wọ́n ṣe wá jẹ o ẹ̀kún rẹ̀ ń bọ̀ lórí ètò Mojala fún tààrọ̀ yìí. ẹnu ètí lára fọ́ọ̀kẹ́ẹ̀mù ti Sowore yìí náà mọ̀ ni o wọ́n ní àwọn àjọ DSS ni wọ́n rọ ilé ẹjọ́ pé lórí ọ̀rọ̀ agbẹjọ́rò Sowore wọ́n ní bó ti ń ṣe bẹ́ẹ̀ ó mọ̀ọ́mọ̀ fa ẹjọ́ yìí ìmọ̀ọ́mọ̀ ń fà ńlẹ̀ ni o ó ní àwọn àjọ DSS bá sọ pé ẹ dákun ilé ẹjọ́ ṣẹ́rí lórí ọ̀rọ̀ kìíní ẹ bá wà nǹkan sọ̀rọ̀ yìí kíá. lórí ọ̀rọ̀ ilé ẹjọ́ ilé tó ń wíhun ní mo wo gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n wo bàbá o tó náà tó ti wá ń pàrọwà tó sì ń sọ pàrọwà sí àwọn iléeṣẹ́ ọlọ́pàá pàápàá jùlọ àwọn ẹ̀ṣọ́ ààbò nípínlẹ̀ Ọ̀ṣun bí ètò òdìbò ṣe ń kàngùn pé ẹ dákun dábọ̀ ẹ mọ̀rọ̀lé apá kan dápá kan sí ẹ mọ́ ṣègbè lẹ́yìn ẹnìkankan gbogbo ọ̀rẹ́ aráàlú ni gbogbo wa ní gbogbo yín ẹ sọ̀rẹ́ fún gbogbo wa. ẹ wo ìròyìn pọ̀ ń bẹ fún tòrọ́ ní. ká mọ̀ kánjú ààrẹ pọ̀. àjọbẹ̀lá náà ṣe díẹ̀ lólè ẹja ṣẹnu déédéé sí bíbá lápàlà yún un náà ilé ìta àti mú wá ẹ̀kọ́ lọ́n fún wa lórí ọ̀fẹ́ àti wakọ̀ rẹ̀ dé. mọ́gàjí. ọyẹ jẹ́ àmọ́ gbéra fún tòrọ́ tòní o. ó yá o. nígbà tí mò ń bẹ́ná sí ọkọ̀ lápá bí tílẹ̀ àtẹ̀mí kì í sì tún máa fèyí máa dúpẹ́ lọ́wọ́ Jasper pé kò ní nìkan ró o. àmín o. ká mọ̀ kí pé ó ṣe o ó kú gbogbo ògbà o. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní èyí sẹ́nẹ́tọ̀ Adémọlá Adélékè lọ́mọdé ṣe bẹ́ẹ̀ ní àná ọjọ́ ajé o lọ́ọ́ ti rán kókókó tó ti ṣàlàyé pé ìpadàbọ̀ òun ó ṣe kókó púpọ̀ jù fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì o ó ní wípé gbogbo ìfẹ́ tí wọ́n ní sí òun náà ní kí wọ́n pa gbogbo ẹ̀ pọ̀ wọ́n sì sọ di ìbò ní ẹ̀dì o kọ́ bá ti di ọjọ́ 11 lónìí ó ní ìbò ní kí wọ́n dì fún òun ní ti ṣe ọjọ́ 15 ní oṣù kẹjọ gbogbo ìfẹ́ tí wọ́n fẹ́ òun kan lọ fi hàn níbi ìbò ní dídì o kódà ó tún wá ń ṣèlérí àti tún ṣàmúlò owó oṣù tuntun
fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ yìí o ní kété tí òun bá ti dìbò fún òun tóun padà wọlé fún sáà kejì. Ó ní owó oṣù tuntun gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ti ṣe pa láṣẹ ó ní yóò di gbígbé aṣọ tí yóò sì di sísan ní ìpínlẹ̀ yìí. Gómìnà wa rọ àwọn òṣìṣẹ́ ọ̀hún níbi ìpàdé ìlú kan ìta gbangba tí wọ́n ṣe é nu gbọ̀ngàn tí. Mọ́gàjí. Eléyìí tán ṣe nínú gbọ̀ngàn ní ọ́fíìsì ìjọba ní àbẹ̀rẹ̀ o níbẹ̀ náà ni wọ́n ti ṣàlàyé ọ̀hún tí wọ́n pè ní ọjọ́ kan pẹ̀lú gómìnà eléyìí tí àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ o tí wọ́n sì ṣe ìpàdé ọ̀hún nínú gbọ̀ngàn ìgbàlejò tí ó yí ìsìnmọ̀ ti pọ́pọ́sì o ní sẹkítẹ́rìàtì ìjọba ọ̀hún gan nílùú Òṣogbo. Níbẹ̀ náà ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún. Gómìnà sì sọ ilé ìdí mímọ̀ lákòtí ń bá àwọn òṣìṣẹ́ sọ̀rọ̀ tè mọ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ gbogbo. Adeleke sì ṣàlàyé àwọn ìmúdánilójú ọ̀rọ̀ pé òwò òṣìṣẹ́ pọ̀ nínú ìṣèjọba òun pẹ̀lú àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní gbogbo àṣeyọrí tí òun ṣe nínú ètò ìṣèjọba òun ní nǹkan bí ọdún bíi 3 ó lé sẹ́yìn báyìí òun náà ni kò ṣẹ̀yìn ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́. Àbálọ àbábọ̀ ọ̀rọ̀ yìí náà bá lẹ̀ òun náà ni pé ẹ jẹ́ kó padà wá o ẹ jẹ́ kó padà wá o. Gómìnà ní nǹkan fújì ń bẹ àbí àwúrò ìbí sí lèyìn. Pé gbogbo ẹ̀ náà ni pé ṣáàdìbò ká padà dé olùwádìí àtọpinpin láìsọ ọlọ́pàá. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Jackson Nurudeen Adémọ́lá Adélékè nígbàmọ̀ tún ti fò léde ní àná òde tí í ṣe ọjọ́ ajé o nígbà tí ń bá omilẹ́gbẹ́ àwọn èrò sọ̀rọ̀ ní oríta sábò níjọba ìbílẹ̀ Ọlọ́ǹdá nílùú Òṣogbo ní ìpínlẹ̀ olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé èrò rẹ̀ lérò wìtìwìtì pé ṣe tú yáyà yìí o tẹ́ pàdé mi o tẹ́ sì ń fìfẹ́ hàn síbi o ẹ ṣe bẹ́ẹ̀ tú yáyà o tó bá di ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí o láti lè wá dìbò fún ìgbà kejì o kò sẹ̀ wá ṣàlàyé o wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ bàbá fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ bàbá fún ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n bu ẹ̀kẹ́ diwọ́ tí wọ́n sì ń wo àwọn èèyàn tó ń lérí fùrùkọ́kọ́ ẹ̀yìn ẹgbẹ́ alátakò wípé ṣe làwọn ó fi èrú ìbò ní ọjọ́ 15 oṣù kẹjọ yìí o pé kíkó ààrẹ Bọ́lá Ahmed Tinubu kọ́mọ̀ bùkẹ́ diwọ́ kí ààrẹ ọ̀ràn ti ń tọ́sẹ̀lẹ̀ èyí lọ́dún náà lọ́hùn o títàn sì ti fi lélẹ̀ o èyí lọ́dún 1983 o àwọn tí mi ò lè mọ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní gbéra tó láwọn tó sì ṣe èrú ìbò ó ló ní tọ́mọ̀ ṣẹlẹ̀ lọ́dún ọ̀hún o ààrẹ gómìnà tún ṣe ìṣàlàyé o sí àwọn pé kò tún ṣàpàrọwà sí àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ àkọọ́dù o pé ṣe ni wọ́n ń ṣe tí wọ́n sì ń dẹ́yẹ sí wọn o ó ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ló sì ń gbọ́ ogun tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣe lọ́ dẹ́yẹ sí tí bàbá dákẹ́ bí ìgbà tí bàbá ò gbọ́ nǹkan kan bí tí bàbá sì dákẹ́ bí ìgbà tí ọ̀rọ̀ ò kan òun gẹ́gẹ́ bí ẹgbẹ́ àkọọ́dù sì ti fohùn léde pé sẹ́ bàbá ń jẹ́ o èyàn Bọ́lá Ahmed Tinubu ó sì jẹ́ Yorùbá o tí ó sì jẹ́ wípé ìpínlẹ̀ Ọ̀ṣun náà ìpínlẹ̀ Yorùbá ni tí àwọn sì ti sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu làwọn káwọ́ tì lẹ́yìn o láti lè di ipò ààrẹ o nínú ẹgbẹ́ òṣèlú APC o ṣùgbọ́n kí wàá ló dé tí bàbá bùkẹ́ diwọ́ pẹ̀lú gbogbo ohun tí ìgbìyànjú àti tí àwọn ọlọ́pàá ń ṣe sí ọmọ ẹgbẹ́ òṣèlú APC eyín ẹgbẹ́ òṣèlú àkọọ́dù ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ṣe àlàyé o gẹ́gẹ́ bí ó ní òun gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun olórí ẹ̀ṣọ́ aláàbò ní òun o òun sì jẹ́ ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ààrẹ náà ṣe jẹ́ ọmọ Yorùbá eyín ní ìlú Àbújá o ó wá ń ṣe àlàyé pé kí bàbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu o kọ́mọ́ gbàgbé pé ntọ́ṣẹ̀ lọ́dún 1983 o ó ní níbi tí àwọn kan tó jẹ́ gbé alátakò tó ti gbé àwọn ṣe èrúbò fún Michael Ajasin nípínlẹ̀ Ondo nígbà náà ó ní nǹkan mọ̀ ṣẹlẹ̀ ẹrẹ́mọ̀ ọ̀run ó ní nítorí pé. ṣé kìí ṣe wáìtì ẹ̀ náà tún náà wà létí yẹn kẹ́. ó ní kó wọn lọ mọ ṣàlàyé tí ń ṣẹlẹ̀ ó lájẹ́ wípé ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ọmọ tó ní ọbẹ̀ tí bàbá òun ṣe kò dùnnú o ó fẹ́ gbé tàn bí ìyá rẹ̀ ṣe lọ ni ó náà wà ní kúgulùkulẹ̀ pìtàn ṣùgbọ́n kí bàbá ọmọ rántí o ó nítorí pé bàbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó wà lára àwọn tó jà fún ìjọba àwarawa eléyìí tá à ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí o ó ní fún ìdí èyí kí ààrẹ ọmọ bùkẹ́ diwọ́ gbogbo lọmọ lọ́wọ́ ààrẹ o kọ́mọ wò ó kọ́mọ sì jẹ́ dẹ́yẹ sí káwọn tó sì lé fùrùkọ́kọ́ fáwọn ó ṣèrúbò kí ààrẹ ọmọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn láti ṣèrúbò nípò gómìnà èyí lè tí ó wáyé ní ọjọ́ 15 ní ìpínlẹ̀ oṣù kẹjọ tá a wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tí ó jẹ́ ọ̀gá nínú àpolongo ìdìbò fún ìgbàkejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun èyún sinetọ Lérè Oyèwùmí ó ṣe ṣàlàyé fún àyè èèyàn ó ní bẹ́ẹ̀ ṣe túyàyà tẹ wá pàdé gómìnà tẹ sí fẹ́
fẹ́ gómìnà ẹ ṣe bẹ́ẹ̀ túyáyà láti lọ dìbò fún gómìnà nítorí pé èrò wìtìwìtì báyìí iná ní jẹ́bò. ǹlẹ́ òkú rìn nígbà tí èyí ti á sọ tẹ ní ká mọ́ gbàgbé ọdún 1983 o ọ̀nà àmọ̀ ni mo mọ̀ rí tí àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá tí wọ́n wà ní dìkùkárí ètò ìpolongo fún ìbò gbogbogbò nínú ẹgbẹ́ òṣèlú APC o ní wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ báyìí o ni wọ́n mọ̀ ti ń di ẹrù wọn o ibo ni wọ́n mọ̀ di ẹrù ibo ni wọ́n mú orílẹ̀ o wọ́n mọ̀ di ìpínlẹ̀ Ọ̀ṣun mà ní wọ́n mọ̀ ń bọ̀ o wọ́n ní àwọn ìgbìmọ̀ tí wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n rí sí ọ̀rọ̀ ìpolongo nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà wò pé óyá ńbò lódà ìpínlẹ̀ Ọ̀ṣun ni o a sì ń lọ rè bẹ̀ báyìí lórí bí olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun níyàn eléyìí tí ó ṣe dá olúborí ó ti ṣe aṣíwájú Mùnírù díìnì náà ni àwọn náà jẹ́ o tí wọ́n ní wọ́n gbọ́dọ̀ já àwé olúborí o ìpè wọ́n ń bọ̀ lọ́nà wọ́n ń bọ̀ ìpè àti dé tán báyìí o òun náà ni wọ́n ní àwọn ìgbìmọ̀ ọ̀hún eléyìí tí gómìnà ìpínlẹ̀ Imo Uzodinma ó ní ó jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún ó ní yóò ṣáájú kọ̀ọ̀hún ó ní gbogbo wọn bá mọ̀ bẹ̀rẹ̀ sí ní di ẹrù tí kò wá ń sọ pé ṣe é ti repo sọ́kọ̀ ó yá ṣe é rántí gbé pátákó òpolongo ẹ mọ́ gbàgbé àti gbóúnjẹ dání o ó yẹ ẹja mọ̀ lọ ibẹ̀ dẹ́rẹ́bà ní ẹ̀sà òun ó dúró ra ìpèké ní ojú ọ̀nà o ní ẹ̀nà sọ pé ọba rà péké ìtìníkẹ́ ra gbogbo tẹ́ẹ̀dì ní àárọ̀ àná ni pé ìlọ́yà o ìpínlẹ̀ Ọ̀ṣun ni ọ̀pọ̀ ètò súnkàn o ọjọ́ mọ́kànlá náà ló sì kù a sì gbọ́dọ̀ lọ rèé ṣùgbà ọmọ ìyá wa níbẹ̀ o bẹ́ẹ̀ ni wọ́n bá gbéra pa eléyìí tí ìpàdé tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí àwọn ìgbìmọ̀ tó ti fi lọ́lẹ̀ ní ìlú Àbújá o nígbà tí sì ń bá àwọn ìgbìmọ̀ rẹ̀ sọ̀rọ̀ ní àná òde yìí pé ìlọ́yà oníbodè àpènà o ìdúró sí ìbẹ̀rẹ̀ òsínfẹ́ tó gbọ́dọ̀ mi o bẹ́ẹ̀ ní ṣàlàyé pé lílọ wa yìí náà ni pé a gbọ́dọ̀ ní jáde pé gbogbo ètò tá a ti là sílẹ̀ níbi ọmọ ìyá wa bí ó ṣe borí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó sì gbọ́dọ̀ borí dandan náà ni a gbọ́dọ̀ lọ rèé polongo fún ní gbogbo ọ̀nà kí gbogbo ìlú sì mọ̀ pé adé o àwa tẹ̀ tí ń retí pàbọ̀ náà rè àmọ̀ tí adé o wọ́n ní gbogbo ètò tó ti ọ̀rọ̀ pọ̀ ń bí o torí àwọn òròyìn míì wọ́n ní gbogbo ọ̀nà tí láti lè jẹ́ kí ètò ìdìbò tí ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun kó jẹ́ eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí ó jáwé olúborí o wọ́n ní bá gbígbọ̀ táwọn ń bọ̀ ìkíṣe pé àwọn fẹ́ lọ rè tẹ́ pati rẹ pé kí àyẹ̀fẹ́lẹ́ àmọ́ nǹkan ni káwọn ọmọ jẹ kán máa mú o wọ́n ní tí kì í bá ṣe pé iṣẹ́ yá ọmọ Ọ̀ṣun iṣẹ́ yá kì í sọ ọmọ Ògùn nìkan ni o pé Ọ̀ṣun báyìí iṣẹ́ yá o wọ́n ní ó yá nìṣó níbẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun yá torí bàbá tó ti parí èyí o kí ló kù 2027 ara let's go mo fẹ́ sọ. ọ̀dà yà wẹ́kọ̀ ọ̀mọ̀ láwùjẹ káàbọ̀ náà ìṣẹ̀lẹ̀ lẹ́yìn náà ló ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀ṣun david ṣe kò kárí ìròyìn tí ó wá ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀ṣun fún ti àárọ̀ yìí o níbi tí mo tún ti wo gómìnà Adémọ́lá Adélékè o tó ti ṣàìpàrọ̀ sáwọn iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ètò ìdìbò tí yóò wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ sípò gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀ṣun yìí o níbi tí gómìnà ti wá ń ṣe àlàyé o tó sì ń sọ̀rọ̀ tí ń sọ fún ọ pé òun ò ní ìgbàgbọ́ kíkún mọ́ nínú iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú ìdẹ́yẹsí ti iléeṣẹ́ ọlọ́pàá tó ń dẹ́yẹsí ẹgbẹ́ òṣèlú ti ọ̀dọ́ ti òun o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi tí wọ́n sì lajúlẹ̀ báyìí lójú wọn báyìí tí wọ́n sì ń ṣe ègbè lẹ́yìn ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti máa ṣe ìkọlù tó ń ti àtakò mọ́ àwọn ẹgbẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òṣèlú tí ó tọ́jẹ́ ti ẹgbẹ́ òṣèlú ti òun ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ṣùgbọ́n ní tòun bóun ṣe wáyé gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ó lẹ́rùn gangan ni wọ́n ń pè ní ẹ̀rù òbodò ó nítorí pé ẹni tí ó wọ ẹ̀dò ńlọminú ń kọ ó nígbà tó ń lọ́lọ́ lẹ́yìn tó sì lọ́lọ́ níwájú ó lóun á wo àwọn èrò omilẹ́gbẹ́ èrò tí wọ́n ń tẹ̀lé òun tí wọ́n sì ń tì òun lẹ́yìn tó sì nífẹ̀ẹ́ sí òun ó ní ló wá fi lọ́kàn balẹ̀ pé sẹ́ ẹ̀rù kan kò bá òun o pé gbogbo ìgbìyànjú o tí àwọn èèyàn ẹgbẹ́ alátakò lè mọ́ gbé gbogbo ọ̀nà tí wọ́n bá lè mọ́ gbà ó ní kò sí o òun ti rí i pé èmi nìkan ò ní mi òun o kọ́sá iṣẹ́ àlọ́yà pé kòsà ìparọ́wà kòsà ìsí lálàyé wípé ṣe rí iléeṣẹ́ ọlọ́pàá gan lọ́wọ́lọ́wọ́ tó ń wà yìí o òun ti mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣègbè lẹ́yìn ẹgbẹ́ òṣèlú APC nù pẹ̀lú ẹni tí ó fi gbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyun Oyètọ́lá àti ìwà oríṣiríṣi ìwà tí wọ́n hù sí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ yìí o nípa àkọlù lọ́lọ́kan òjọ̀kan tí iléeṣẹ́ ọlọ́pàá síbò ẹ̀kẹ́dìwọ́ tán sì ń wò wọn ó ní ṣùgbọ́n gbogbo èlé yìí o kò sí ìdẹ́yẹsí ni kò sí bó ti wù kó le tó ó lóun mọ̀ pé Ọlọ́run bẹ lẹ́yìn àwọn èèyàn sì dúró digbí o ọlọ́kàn òun wá balẹ̀ ẹ̀rù kan
kò sí kan kò sì wá bá òun o kò ṣe wá ṣe àlàyé lónìí ìrànràn wípé ṣe rí ẹni tó jẹ́ mínísítà lọ́wọ́lọ́wọ́ yìí òyìn fún ètò okòwò dúdú lórí odò èyí pàápàá jùlọ ẹni tó náà tún jẹ́ olùdíje sí ipò òṣèlú gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC o èyí aṣíwájú Oyèbánjí o ó ní ẹ̀sìn náà sì mọ ipa tí wọ́n kó tòun tẹ kò sàmẹ́nubà tòun ti Rẹ̀mí Ọmọwáyé o àti Adébáyọ̀ Adélékè tí wọ́n pè ní Bàlíìkì o ó ní gbogbo yín lẹ mọ ipa tí wọ́n kó ní ìpínlẹ̀ Ọ̀ṣun bí wọ́n ṣe sọ ìpínlẹ̀ Ọ̀ṣun tí oko gbèsè tó jẹ́ bílíọ̀nù lọ́nà ọgọ́rin náírà tíjọba yìí tó sì ti ṣe bẹ́ẹ̀ tán ti bẹ́ẹ̀rì rẹ̀ tán sì ti rí i pé àwọn ti san o kódà wọ́n ṣe ṣàìmọ̀ tí wọ́n ṣe sáwọn òṣìṣẹ́ nígbà náà lọ́hùn bí wọ́n ṣe fìyà jẹ àwọn òṣìṣẹ́ lòun wà fìyà jẹ àwọn òṣìṣẹ́ òun gbé owó oṣù òṣìṣẹ́ gan lọ́wọ́lọ́wọ́ yìí òun sanwó tó jẹ́ ẹgbẹ̀rún márùnléní àádọ́rin ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà gẹ́gẹ́ bí oṣù òṣìṣẹ́ tó kéré jù ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ wá ní kẹ́rù ọba gbogbo àwọn ìgbìyànjú àṣẹ takuntakun tó ń ṣe kò jẹ́ kẹ́rù ọba wọn pé iléeṣẹ́ ọlọ́pàá òun pàrọwà sí wọn kán mọ̀ pé ọ̀rẹ́ aráàlú ni wọn kán sì rí i pé gbogbo lọmọ lọ́wọ́ wọn kán mọ́ ṣègbè lẹ́yìn ẹnìkan bá ti ń ṣe ìmọ̀ kán rí i pé àwọn ṣègbè lẹ́yìn gbogbo ẹgbẹ́ òṣèlú. gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkìtì bóyá ìbá tẹ̀ ń sí rédíò yín ni o iléeṣẹ́ rédíò Vicinity 95.3 FM ta kalẹ̀ sílùú Ìkejìlé Ìjẹ̀ṣà òun náà lẹ mọ̀ ń gbọ́ o lórí ètò kan Mojala ìròyìn pẹ̀lú Akoladeomo àti baálẹ̀ Ola Alagbe o àná ni àjábọ̀rébọ̀ fún tí a sì ń kàròyìn lọ fún tòórọ̀ yìí mo wá wà nípínlẹ̀ Èkìtì lọ́wọ́lọ́wọ́ báyìí gómìnà tẹ́lẹ̀ nínú ìyókù o òun náà ni gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe ó ní ọmọ ti ran koko báyìí tó ti fọwọ́ sọ̀yà báyìí pé ẹran lòun fọwọ́ sọ kì í ṣe egun o tó ní òun ṣe tán òun tẹ̀ ti káwọ́ ti ètò ìṣèjọba gómìnà Bíọ́dún Oyèbánjí òun káwọ́ tì lẹ́yìn o ní bó ti ṣe mú ìrètí padà sí ìpínlẹ̀ náà òun ìdúróṣinṣin àti àwọn àfojúsùn rere nínú ètò ìṣèjọba rẹ̀ láti mú kí ìpínlẹ̀ Èkìtì kó máa tẹ̀síwájú gómìnà tẹ́lẹ̀ rí sọ ilé ìdí mímọ̀ nínú àkótí ó ṣe bẹ́ẹ̀ tí ọbẹ̀ gómìnà Oyèbánjí wò ní ọ́fíìsì o tí wọ́n sì ń ṣí ibùdó tuntun fún ilé ìjọba ń bẹ̀ níbẹ̀ ló ti ṣàlàyé pé ètò ìṣèjọba báwo ló jẹ́ pé ó kó gbogbo tẹbí tará mọ́ra Èkìtì parapọ̀ ló fi ṣe o nínú. kan tí ń bẹ ní ìlú Adó Èkìtì o eléyìí tí wọ́n fi wá fi sọrí ó kọ gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún tí í ṣe Ayọ̀délé Fáyọ̀ṣe Mágàjí baálẹ̀ níbẹ̀ náà ni Fáyọ̀ṣe mọ̀ ti wòkè tó wọlẹ̀ tí inú rẹ̀ sì dùn púpọ̀ tó ṣàlàyé pé ọmọ ìyá mi nítòótọ́ ni ọ́ bó tilẹ̀ jẹ́ pé ìyá mi náà ló bí ọ ṣùgbọ́n Èkìtì kan náà jọ ní a ó ní okun fún ọgbọ́n okun fún òye nígbà tó wá wò sùsùsùsù tó wá. Kódà torí pé
wọ́n sọ orúkọ wọn di mọ́ni gbàgbé. ṣe padà lẹ́yìn rẹ̀. níbi tó dé nígbà tó dé gbọ̀ngàn tí wọn ò sọ ní àkámọ́ kan kọ òṣùkù mọ́lẹ̀ síbẹ̀. ṣé òṣùkù mọ́lẹ̀. wọ́n kọ síbẹ̀. wọ́n fẹ́ wà ní. wọ́n ti kó jọ ní òdì.
nítorí pé bí ẹgbẹ́ òṣèlú tó ń lo dáwọ́là lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn ẹgbẹ́ òṣèlú APC tó ti lé fùrùkọ́kọ́ pé kíbò tiẹ̀ tó wáyé gan àwọn ti jáwé olúborí o èyí ó ti kó mi rẹ̀wẹ̀sì bá àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà lọ́gọ́rọ̀ tó tiẹ̀ láwọn fẹ́ díje lọ́fẹ́ lọ jáde lọ rèé dìbò wọn láwọn ò ní wulẹ̀ lọ rèé dìbò mọ́ pé kí ni ti ń ṣe nígbàtẹ́gbẹ́ kan ti fọwọ́ lálẹ̀ pé àwọn ti jáwé olúborí wọn ní kò sàì tí iye gbogbo àwọn èèyàn ní tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ o ó lẹ́ bàbá ń ṣe àlàyé ọ̀rọ̀ ní àná òde tí í ṣe ọjọ́ ajé o ilé iṣẹ́ rédíò kan o èyí ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n pè ní gù ní Iléṣẹ̀ Ìjẹ̀bú o níbi tó ti bẹ̀rẹ̀ sí ní ìṣẹ́ wọ́n tún lọ bẹ̀ ní àbá wọn wí lórí rédíò èyí nílùú Abẹ́òkúta o ní àbá sì ń pariwo ní sọ̀rọ̀ yẹn ní kékeré o wípé àhá wọ́n ti àwa Vicinity náà mílíọ̀nù ló kàn wá. ọ̀sẹ̀ báyìí náà ní jámọ̀rẹ́ tí wọ́n gbà náà níṣẹ́ ni Babaoverseer sọ̀rọ̀ pé àhá àwọn ò ní wulẹ̀ mọ́ pọ́rọ̀ sọ pé àìtẹ́yìn fẹ̀ ni là ń dọ́ọ̀bù fẹ̀ kẹ̀kẹ̀kẹ̀ wọ́n láwọn ń ṣe àlàyé pé tó sì dá wọn lójú ni pé láwọn ọmọ èrò orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ní ìgbàgbọ́ kíkún mọ́ nínú ìjọba ara wa wọn wulẹ̀ ní yọra wọn lẹ́nu o láti lè jáde wá dìbò nígbà tí ẹgbẹ́ òṣèlú APC bá ní pé kíbò tó wáyé o àwọn ti jáwé olúborí o àwọn ti jáwé olúborí o wọ́n ní wọ́n ti dúró mi rẹ̀wẹ̀sì sí ọmọ Nàìjíríà lọ́kàn o wọ́n ní fún ìdí èyí tí ìbò tá a pè níjọba àwarawa tá a dì nínú ìjọba àwarawa tá a sì pè níjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí o wọ́n ní tí ó bá ti wá wáyé nírọ̀wọ́rọ̀sẹ̀ o wọ́n ní àhá wọ́n ní kò ní ìtumọ̀ mọ́ wọ́n ní àìwá mú ètò ìdìbò tí ó wáyé ní rọ̀wọ́rọ̀sẹ̀ wáyé yìí o wọ́n ní kò ní jẹ́ kí olùdíje tó kójú òṣùwọ̀n tí ó sì jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ọmọ tẹ̀síwájú kó lè lọ jáde o wọ́n ní pé eléyìí tẹ̀ ń wí tí àwọn ẹgbẹ́ òṣèlú tó ń lògbà lọ́tọ́ ti fọ́ sọ̀yà yìí wọ́n ní ó léwu fún ètò ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà. ǹjẹ́ jẹ́ mọ̀ pé àbùkù gbáà níṣà náà kí ni yòó. àfojúdi gidi gan sí ni. ní kí tún ni. ìfojú ẹni gbolẹ̀ nínú irú rẹ́dẹ̀ẹ́dẹ́ wo nìyún náà. àmọ́ ìbínú tán. bó láti máa ránṣẹ́ sí ẹ̀yìn iléeṣẹ́ ìjọba pé kẹyọjú sí adílé ìgbìmọ̀ asòfin tí ẹ mọ̀ fi agún lágídí òun ló mọ̀ bí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa wọ́n mọ̀ bínú tán o àwọn ìgbìmọ̀ tí wọ́n rí sí wọ́n ní kàn ṣèwádìí ọ̀rọ̀ owó ìjọba eléyìí tí owó aráàlú tí wọ́n ní bí wọ́n ti ṣe ń ná o eléyìí tí wọ́n lọ fún àwọn iléeṣẹ́ ìjọba kan ní wákàtí 72 72 hours pé kí wọ́n fi yọjú o lára àwọn iléeṣẹ́ tí wọ́n ń retí níbẹ̀ náà ní iléeṣẹ́ ìfọpo ilẹ̀ wa ti NNPCL limited o àti ilé báńkì àpapọ̀ ilẹ̀ wa kódà àjọ tí ń rí sí ìdàgbàsókè ẹkùn Niger Delta náà wọ́n ní wọ́n ránṣẹ́ sí àwọn náà pé kí wọ́n wá o tẹ̀ wá dé ọ̀dọ̀ àjọ tí ń rí sí ìpapò rọ̀bì nílẹ̀ yìí ìrìntẹ́lẹ̀ tí ń mójútó náà wọ́n wà náà tán ní káwá ṣàlàyé ọ̀rọ̀ ohun àlùmọ́ọ́nì wa àti ohun ìní wa ní ilé ìgbìmọ̀ asòfin àgbà yìí eléyìí tí wọ́n ní wọ́n mọ̀ kọ̀ wọ́n ní wọ́n mọ̀ yọjú o wọ́n ní irú àrífín ńlá wo lélẹ́yìí kẹ́ ẹ wọ́n ní àrífín ńlá ni nígbà tí wọ́n wá fi ọ̀rọ̀ síta lánàá òde yìí tí wọ́n sì ní pé àwọn iléeṣẹ́ ìjọba wọ̀nmọ̀ tá a pè é gan tí wọ́n kọ̀ tí wọn ò yọjú yìí wọ́n ní ó dà pé wọ́n ṣetán láti kan àbùkù olóròǹbó ṣe alága ìgbìmọ̀ ọ̀hún ti ṣe sẹ́nitọ̀ Ibrahim Dankwabo ó ní ọmọ tó sọ̀rọ̀ yìí ó ní kódà àwọn tó fi ìwé ìpè ránṣẹ́ sí wọn gan ó ní wọn tiẹ̀ kò wá kò ránṣẹ́ wọn sọ ìdí tí wọn fi yọjú o wọ́n ní eléyìí tí àwọn wa ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí tó wáyé pé lóòótọ́ àwọn náà ṣòfin ilẹ̀ wa láàrin wákàtí 72 tẹ́ ẹ̀ bá ti yọjú ẹ̀ẹ́dì nǹkan tá a sì fún yín. àwọn àjọ tó ṣe kò kárí ìdánwò sí ìwé àṣejáde níléèwé girama èyí àjọ WAEC lórílẹ̀‐èdè Nàìjíríà ti wà ní bí wọ́n ti fòun léde o ni wọ́n ní ètò ìdánwò tọdún 2026 o tí ó wáyé o ni wọ́n ní èsì rẹ̀ yóò jáde lánàá òde yìí o ṣùgbọ́n tí wọ́n ní àsọ̀rọ̀ ti bá fún àtàrí ìdí kan àbómi nígbà tí ẹni tí ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó sì jẹ́ agbẹnusọ fún adarí àjọ tó ṣe kò kárí ètò ìdánwò ọ̀hún lórílẹ̀‐èdè Nàìjíríà o èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Mojala Adesina ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé o pé ní ètò táwọn ti fẹnu léde pé yóò wáyé ní àná òde láti pé èsì ìdánwò ó ti jáde o ni wọ́n ti wá ní àsọ̀rọ̀ ti bá fún ìdíkan àbómi pé ọjọ́ tí wọ́n bá kéde èsì ìdánwò ọ̀hún o ni wọ́n pe àwọn oníròyìn tí wọ́n sì fi léde tí gbogbo ayé ọgbọ́. lẹ́yìn náà láti mọ̀ ṣèlọ fún tòórọ́ tòní gbogbo ti jẹ́ ti Ọlọ́run ọba mi èdùà lórúkọ àwọn tá a jọ kó físọ́físọ́ ètò tòórọ́ tòní tìmílẹ́yìn ìgbàlájọ bí ọ̀nà wà níbi ọ̀nà akéde fúnṣà àtàwà fún tòórọ́ tòní ọpẹ́ ẹ̀mí ọmọ wòlíì àbúfátà ìgì wa òní alábòjútó ètò yìí